Africa Content TV. Honorable, honorable,
wọ́n pọ̀ kì í ṣàìsàn òkè òjì ẹ̀ òkè òwú òkè òsù òkè owó yóò bọ̀ òkè dúró sókè kó dúró mọ́ ikán adébísí kọ́rẹ́ sí ìjọba àpọ̀jọ́ èjìmá orí ilẹ̀ kọ́ ló mú Yésù orí ilẹ̀ kọ́ ló mú Yésù. Èèyàn tó bá ti dùn ní màá ti dùn. Sọ fún wọn pé ó ti yá, you follow me, I follow you. Ayé Adébísí ọ̀gá àwòrán ọ̀gá bẹ́ẹ̀ ni ìwé wọlé máa jà ọ̀gbọ̀n òkú. Wálé májà ẹgbẹ́ náà ẹ má sì gbìyànjú sílẹ̀ yẹn àpọ̀lé torí pé akíkà àjàjà àwọn ọ̀gbà ìlú wọn ṣàlọ́dọ̀ lọ́wọ́ lẹ́rù bá. Ṣàlàjà wọn gbádùn wọn. Lọ́wọ́ lẹ́rù bá. Ẹ̀wọ̀n ṣàkíyèsí ọjọ́ ẹ̀mí ọ̀rá. Àwọn egungun ṣe bí ẹ̀rọ ṣọlá yẹn. Ìṣòro àdàmú àbíbí ìṣòro rẹ̀. Àbíbí ìṣòro rẹ̀. Àbíbí ìṣòro rẹ̀. Bàbá ọjọ́ ọjọ́ kì í sàríyá. Àbíbí ìṣòro rẹ̀. Alájí sáyé 100. Àwòrán Adébísí. Àlàyé ẹ̀yà ṣe báyìí. Wọ́n bá wa jẹ wọ́n bá wa jẹ ooo. Yóò padà bàjẹ́ fún wọn ni. Àwọn torí pé orí ẹni kú ṣe orí ẹni kú ṣe orí ẹni kú ṣe kíkún gbọ́dọ̀ rà fún bọ́. Adébísí torí pé yóò sí ikú lè tó lè ò lè pa sí. Bàbá bẹ́ẹ̀ fi sùn ẹ ọlọ́run wá jẹ́ wọn ìyá. Bẹ́ẹ̀ bá lọ́wọ́ tó ní bí iṣẹ́ mo bá mo bá. Ọlọ́jà bẹ́ẹ̀ ni àlàgbà ní kí iṣẹ́ mo bá mo bá. Bẹ́ẹ̀ là ń bá lọ́wọ́ ayọ̀ ṣe. Àkọ́dá gbé tó jẹ́ kọ́rẹ́sì ní ọ̀gá wa. Káàbọ̀ ọmọdé yìí. Lábá pọ̀ ògùn jí ọmọ ṣe ìparọ̀. Ọ̀gá bẹ̀rẹ̀ níbẹ̀ ọmọ òṣèlú bá mi. Èmi ò lọ́rọ̀ tí fẹ́sẹ̀ lórí. Ṣùgbọ́n tá a bá ń kọrin o, ẹni tó bá lè tóbi bí kọ́nìkọ́nì màmá. Ilẹ̀ ẹni tó bá jù ní lọ́mọ tó jọ mọ́ mi ìyẹ̀jẹ̀ ká gbé mu kọ́rẹ́nsì o. Wọ́n kò kí ń ṣe ọ̀gá mi. Ọ̀gá gbogbo wa jáde wà rè yóbóró yóbó sí lọ́mọ ṣe ẹ̀ka lọ́mọ ìdúró nílé wọ̀. Gbèrígbè wọ́n rẹ̀ ọ̀tọ̀ mọ́mọ́ lọ́kọ̀ o. Àwọn wọ́n rẹ̀ ọ̀tọ̀ mọ́mọ́ lọ́kọ̀ o. Wọ́n rẹ̀ àkúyọ̀ mọ́mọ́ lọ́dọ̀ àwọn. Ọba ṣe kò ní kí ọba bínú kì í ṣe ní àrẹwọ̀ o. Àrẹwọ̀ bínú kì í ṣe ní àrẹwọ̀ o. Kò sáyà pé mọ́mọ́ lọ́dà o. Mo rà pé mọ́mọ́ àlè òde. Ọba ṣe kò ní kí ọba bínú kì í ṣe ní àrẹwọ̀. Nítorí aláṣẹ̀dáyé fọ́rẹ́nsì, ọ̀lọ́lọ́mọ bá rò wọ́n. Bàbá òní láàrin ọ̀tá láàrin ìdánwò.
alẹ́nikẹ́ni tó bá dènà dé mi.